èyí lẹ̀ṣẹ̀ tí Adamu àti Omiṣore ṣẹ̀ tí wọ́n fi fipò sílẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́. Àwọn àṣírí kan ti bẹ̀rẹ̀ sí í fojú hànde lórí ohun tó ṣokùnfà lọ́gbọ́lọ́gbọ́ abẹ́nú tó ń jà rànyìn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, pàápàá jùlọ láàrin ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ náà, èyí tó mú kí alága ẹgbẹ́ ọ̀hún sẹ́nitọ́ Abdullahi Adamu àti akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ sẹ́nitọ́ Iyọ̀lá Omiṣore kọ̀wé fipò wọn sílẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù keje ọdún 2023 yìí. Ṣé oríṣiríṣi ọ̀bẹ làárí níjọ́ ikú erin? Ọ̀kan òjọ̀kan ẹ̀sùn àti ẹ̀ṣẹ̀ ni wọ́n láwọn àgbà ọ̀jẹ̀ olóṣèlú méjèèjì náà lọ́wọ́ nínú rẹ̀, èyí tó ṣokùnfà bí wọ́n ṣe pàdánù àtìlẹ́yìn àwọn gómìnà àtàwọn ọmọ ẹgbẹ́ kan kó tó di pé omi bẹ̀rẹ̀ sí gbẹ lẹ́yìn ẹja wọn tí wọ́n sì ní láti kọ̀wé fipò sílẹ̀ lọ́sàn-án kan òru kan. Lára ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ṣe owó ẹgbẹ́ tùlùtùlù kan báṣubàṣu. Wọ́n láwọn méjèèjì sì ni wọ́n jọ ṣe àpamọ́ àpabò lórí owó náà. Àwọn ẹ̀sùn míì tún dá lórí dídá ìyapa àti ìjà sílẹ̀ láàrin ẹgbẹ́, kíkùnà láti pẹ̀tù sáwọ̀ láàrin ẹgbẹ́, ètò ìyànsípò àwọn ipò òṣèlú kan tí wọ́n ní alága àná yìí dẹ́yẹ sí, àti ọ̀nà ìṣàkóso àwọn méjèèjì tí wọ́n fẹ̀sùn kàn wọ́n pé bí apàṣẹwàá ni wọ́n ń ṣe, ìwà tani-yóò-mú-mi wọ́n sì légbá kan. Lórí ẹ̀sùn ìkówójẹ, ọ̀kan nínú àwọn ọmọ ìgbìmọ̀ amúṣẹ́ṣe APC tí kò fẹ́ ká dárúkọ òun sọ pé ẹ̀sùn yìí gan ni lájorí páńpẹ́ tó mú Adamu àti Omiṣore lẹ́sẹ̀ tí wọn ò sì rọ́nà àbáyọ ju kí wọ́n kúrò nípò lọ. Ó ní ọ̀nà tí wọ́n gbà náwó ẹgbẹ́ àti àbájáde èsì àyẹ̀wò ìwé ìṣúná ẹgbẹ́, èyí tí wọ́n ń pè ní audit report, kò fọre fáwọn méjèèjì. Ọkùnrin náà ní nígbà tí èsì àyẹ̀wò dé, kàkà tí wọ́n bá fi ẹ̀dà kọ̀ọ̀kan rẹ̀ ṣọwọ́ sáwọn ọmọ ìgbìmọ̀ alákòóso kí kálukú lè ká sì ṣàyẹ̀wò rẹ̀, níṣe ni Adamu àti Omiṣore kàn buwọ́ lù ú tí wọ́n sì fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò, ìyẹn Independent National Electoral Commission INEC. Èyí fa ìkùnsínú àti ìkorò ojú àwọn ọmọ ìgbìmọ̀. Ọ̀pọ̀ wọn ló sì bẹ̀rẹ̀ sí rọ̀jò ẹ̀sùn nípa Omiṣore àti Adamu sí ààrẹ Tinubu àtàwọn gómìnà APC kan, pẹ̀lú ìkìlọ̀ pé tí wọn ò bá wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn méjèèjì yìí, ẹgbẹ́ APC lè fọ́nyánká láìpẹ́ ọjọ́. Alẹ́nulọ́rọ̀ míì tóun náà jẹ́ ọmọ ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ APC àmọ́ tí kò fẹ́ dárúkọ ara ẹ̀ sọ pé bílíọ̀nù 23 náírà 32 bílíọ̀nù náírà lówó tí APC pa lásìkò táwọn òǹdíje ń ra fọ́ọ̀mù ìdíje ọlọ́kan-ò-jọ̀kan ṣáájú ìdìbò gbogbogbò tó wáyé kọjá lóṣù kejì sí kẹta ọdún yìí. Àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo owó tó ṣẹ́kù sápò ẹgbẹ́ kò ju bílíọ̀nù 7 péré lọ. Bílíọ̀nù 25 ti hùyẹ́, ó sì ti fò lọ síbi tẹ́nìkan ò mọ̀. Wọ́n tún fẹ̀sùn kan Adamu pé níṣe ló fi ọ̀rọ̀ ìṣàkóso ẹgbẹ́ náà dáwò, kò jẹ́ káwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ yòókù mọ ohun tó ń lọ àti bó ṣe ń lọ. Àárín òun àti Omiṣore àti olórí àwọn obìnrin, ìyẹn National Women Leader ẹgbẹ́ APC abilékọ Betta Edu àti igbákejì alága ti ìhà àárín gbùngbùn àríwá National Vice Chairman North Central Muazu Bawa, àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí nìkan lójú wọn tólẹ̀ ẹgbẹ́ náà, níṣe ni wọ́n sọ àwọn ọmọ ìgbìmọ̀ yòókù di gbẹ̀wù dání. Ẹ̀sùn míì tí wọ́n tún kà sí alága APC àná tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Nasarawa yìí lọ́rùn ni bó ṣe dojú ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tí wọ́n fẹ́ yan àwọn olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti aṣojúṣòfin. Wọ́n ní àjọmọ̀ àwọn àgbààgbà ẹgbẹ́, èyí tí Adamu, Tinubu àtàwọn yòókù wà níbẹ̀, ní fífà tí wọ́n fa sẹ́nitọ́ Godswill Akpabio kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè fúnpò olórí àwọn aṣòfin àgbà, tí wọ́n sì fa Tajudeen Abbas kalẹ̀ fáwọn aṣojúṣòfin pẹ̀lú igbákejì kó wá wọn. Wọ́n lọ́rọ̀ tí wọ́n ti pa tí wọ́n sì ti kún níkọ̀rọ̀ yìí ni Abdullahi Adamu tún dẹ́yẹ lórí rẹ̀ nígbà tó ń ṣèpàdé pẹ̀lú àwọn gómìnà APC lọ́jọ́ méjì lẹ́yìn náà pé òun ò mọ nǹkan kan nípa àkọọ́lẹ̀ orúkọ wọ̀nyí, òun ò sì fọwọ́ sí i, àti pé àkọọ́lẹ̀ tó jẹ́ ojúlówó ṣì ń bọ̀ láti ọ́fíìsì alága ẹgbẹ́ tóun ń darí. Wọ́n lọ́rọ̀ yìí bí àwọn gómìnà kan àti ààrẹ Bọ́lá Tinubu nínú. Èyí ni wọ́n ló tún mú wọn rántí bí alága àná yìí ṣe dá họ́wùhọ́wù sílẹ̀ lásìkò ìdíje fúnpò ààrẹ orílẹ̀-èdè yìí nígbà tí ẹgbẹ́ òṣèlú APC fẹ́ fa ọmọ oyè kalẹ̀. Wọ́n ní òjijì tẹnikẹ́ni kò retí ohun tó jọ bẹ́ẹ̀, tó sì ti fojú hàn pé Tinubu ló ń léwájú nínú àwọn tí ẹnu ń kùn láti dupò ààrẹ nígbà yẹn ni Adamu jáde láti ọ̀dọ̀ ààrẹ àná Muhammadu Buhari. Ó láwọn ti tilẹ̀kùn mọ́rí ṣèpàdé. Ahmed Lawan, olórí àwọn aṣòfin àgbà ilẹ̀ wa ìgbà náà, ni ọmọ oyè tí Buhari yọ́nú sí.
ẹ̀sùn míì tún ni bí Adamu ṣe lérí léka pé àwọn sì máa dá sẹ̀ríà fún Tinubu. Ó ní ẹnu tí ìgbín Tinubu fi bú òrìṣà pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ àlùfàṣà sí Buhari lásìkò ìpolongo ìbò pé níṣe ni ààrẹ àná náà ń sunkún bí egbére lórí tẹlifíṣàn nígbà tó dupò ààrẹ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ níṣe ló ń lulẹ̀ pọ̀ bí ọsàn jábọ́ kóhun tó ṣẹ̀ṣẹ̀ wá ràn án lọ́wọ́ lẹ́lẹ́ẹ̀kẹrin tó sì wọlé. Ó láwọn máa fẹnu Tinubu gbolẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún torí èdè ìfàbùkù kanni àti ọ̀rọ̀ àrífín ló sọ sí Buhari yẹn. Wọ́n ní ìlérí Adamu yìí kò tán nínú Tinubu àtàwọn olólùfẹ́ rẹ̀ kan láàrin àwọn gómìnà. Wọ́n sì ti ń wá gbogbo ọ̀nà láti yọ bàbá náà nípò bí ẹni yọ jìgá tipẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.